torí pé 3rd Infantry Division pọ̀ tó dáadáa létí Benjamin Adekunle torúkọ náà ò sì lọ pẹ̀lú ogun tó fẹ́ fi wọ́n jà ní Benjamin Adekunle bá sọ wọ́n ní 3rd Marine Commando láì gbàṣẹ láti iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè yìí. Lára àwọn òmùná gbòǹgbò tó wà nínú ikọ̀ yìí láti rí Lieutenant Colonel Godwin Alabi Isama, Lieutenant Colonel Alani Akinrinade, Major Yemi Alabi, Major Alimi Ogunkanmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ìlú tí wọ́n gbà kúrò lọ́wọ́ ọmọ ogun Biafra láti rí Escravos, Burutu, Ohonigbe, Ọwá tòǹtì Aladima. Wọ́n tún gba agbègbè Youngtown, Koko, Sapele, Ajagbodudu, Ugeli, Warri, Orerope, Umutu tòun ti Ìtàgbà. Pẹ̀lú iṣẹ́ takuntakun, Benjamin Adekunle ṣe àṣeyọrí láti dí ìlú Boni tó jẹ́ ẹnubodè tó ń gbà wọnú Port Harcourt látòrí òkun nípa gbígba Gulf of Guinea tòun ti Bight of Benin. Benjamin Adekunle kó àwọn ikọ̀ ẹ̀sòdì láti gba Boniba lọ sí Abonima tòun ti Port Harcourt tó sì dènà gbogbo ìrànlọ́wọ́ tó ń bọ̀ fún ọmọ ogun Biafra láti ilẹ̀ òkèèrè. Gẹ́gẹ́ bá a ti gbọ́, a gbọ́ pé Benjamin Adekunle pàṣẹ fún ọmọ ogun ẹ̀pọ̀n òfẹ́ rí ohun tó ń jẹ́ ẹgbẹ́ àgbélébùú pupa, Caritas Aid, ikọ̀ ilé ìjọsìn àgbáyé, Pope tàbí ikọ̀ aṣojú àjọ ìṣọ̀kan àgbáyé. Ó ní bí èsì bá fò kọ́ hàn, tí igi bá mì kọ́ yìn, bá fẹ́fẹ́ bá fẹ́ kọ́ mú balẹ̀, tí gbó bá wárú kọ́ dáná yá. Ní 3rd Marine Commando bá dẹ̀rù jẹ̀jẹ̀ fún ọmọ ogun Biafra látàrí bó ṣe ń pa kúkúrú tó ń pa gúngùn. Ló bá ṣe àwọn ọmọ ogun Biafra dákú rẹ̀tẹ̀ látàrí bí wọ́n ṣe fa ìgbàrà lọ́wọ́ kankan láti ilẹ̀ òkèèrè. Lòpin bá dé bógun abẹ́lé lọ́dún 1970. Lẹ́yìn tógun abẹ́lé parí, Benjamin Adekunle gba àgbéga sí ipò brigadier lọ́dún 1972 tí wọ́n sì ní kó máa bójútó ibùdókọ̀ ojú omi tí ń bẹ nílùú Èkó léyìí tó ń fojú winá fìtínà ti ẹrù àpọ̀pọ̀jù tó ń wọlé láti ilẹ̀ òkèèrè nígbà náà. Ipò yìí ló dì mú kó tó di pé wọ́n fẹ̀yìntì ní tipátipá lógúnjọ́ oṣù kẹjọ ọdún 1974. A gbọ́ pé nígbà tó fi ń bójútó ibùdókọ̀ ojú omi tìlú Èkó, Benjamin Adekunle lu ẹ̀mí ìfọkànsìn tòótọ́ ẹ̀ láti lè fọ ilé iṣẹ́ náà mọ́ débi pé ó ní láti tẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ alágbára orílẹ̀-èdè lẹ́sẹ̀ mọ́lẹ̀. Kódà ẹni tí ń ṣe olórí orílẹ̀-èdè lásìkò náà, Ọ̀gágun Yakubu Gowon, ní láti tẹ̀ sí tọ̀wọ́n alágbára yìí lẹ́yìn tó ti ń gba awuyewuye pé ó ṣeé ṣe kí Benjamin Adekunle ó dìtẹ̀ gbàjọba lọ́wọ̀ òun látàrí ìfẹ́ tọ́wọn aráàlú tòun tọ̀wọ́n ọmọ ogun kékèké ní ti ṣe pọ̀ gidigidi ni wọ́n bá fẹ̀yìn ẹ̀ tì ní tipátipá tí Benjamin Adekunle sì kọ̀ láti dá sọ̀rọ̀ òṣèlú tóun ti gbígbaṣẹ́ àkànṣe bíi tọ̀wọ́n tó kù ẹ̀. Ìgbà tó dọdún 2009, Benjamin Adekunle ṣe àárẹ̀ gidigidi tí ò sì rí ìrànlọ́wọ́ kankan láti ọwọ́ ìjọba orílẹ̀-èdè yìí àmọ́ padà jáde láyé lọ́jọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2014. Ikú Benjamin Adekunle dunni jọjọ àmọ́ Benjamin Adekunle lọ́wọ́n ọjọ́ ẹ̀ tó gbẹ̀yìn pẹ̀lú ìsinmi ó sì ń ṣàwàdà tó ń teré pọ̀ lọ́wọ́ ẹbí ẹ̀ kó tó fọwọ́ rọ̀ rí kú. Nigbakanri, once upon a time, Ìgbàyélọlá lórúkọ tèmi.